بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ẹ̀yin olùgbọ́ mi kí àlàáfíà Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kí ó máa bá yín gbé. Èyí tí ó jẹ́ ọ̀rọ̀ tí a fẹ́ kà fún wa táyé èmi àti ẹ̀yin tí a jọ ṣàǹfààní níbẹ̀ òun náà ni ọ̀rọ̀ tí Ànábì wa sallallahu alayhi wa sallam tí ó fi kọ́ alẹ́ kọ́ èyí tí Umaru radiyallahu anhu tí ó gbà wá ó sọ wípé anna rasulallahi sallallahu alayhi wa sallam qala man ra'a sahiba bala'in faqala alhamdulillahi alladhi afani mimma ibtalaka bih wa faddalani ala kathirin mimman khalaqa tafdila illa ufiya min dhalika albala' ka'inan ma kan ma 'ash. Ànábì sallam wọ́n sọ fánú ọ̀rọ̀ tí Umaru gbà wá fún wa wọ́n sọ wípé òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti Ọlọ́run kó máa bá wọ́n sọ wípé man ra'a sahiba bala ẹni tó bá rí aládẹ̀wò kan bóyá ọ̀rẹ́ ń tójú ẹ̀ fọ́ ni dípò kọ́ máa fi ṣe ẹ̀yẹ́ kí ni tí Ànábì ní ká ṣe bóyá orí ẹnìkan tí ọ̀rọ̀ lápá tí ọ̀rọ̀ lẹ́sẹ̀ ni tàbí tára rẹ̀ ọ̀yá tàbí tí àdẹ̀wò kọlù bẹ́ẹ̀ làkàrẹ̀ dàrú ni tí ń sáré kiri bí tí ó tọ́ aṣọ dìran wò ẹni tí Islam tó fi kọ́ wa tí Ànábì sallallahu alaihi wasallam tó ṣàlàyé ẹ̀ fún wa òun náà ni Umaru ṣàlàyé ẹ̀ fún àyí tí ó sì pàtàkì fún gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí kárí pé a há àdúrà náà sórí a sì ń wí bẹ́ẹ̀ tí ká máa wí àdúrà yìí èèyàn máa ṣe tí èèyàn bá ti rí aládàáwò kan nítorí ó ṣe ládàáwò ó kéré ni ó tóbi ni tọ́lọ́run bá ti fún wọn lálàáfíà ń bẹ̀ kó o ṣàdúrà náà kí ni yóò jẹ́sàn rẹ̀ agbọ̀nrín ìṣe báyìí Umaru radiyallahu anhu wọ́n sọ wípé Ànábì sallallahu alaihi wasallam wọ́n sọ wípé man ra'a sahiba bala ẹni ó bá rí ẹnìkan tí àdánwò kan tọ́lọ́run fàdánwò kankan kan wọ́n ní pé ẹni tó bá rí ẹni tó fọ́ lójú àbẹ́ntọ́rọ àbẹ́ntí kankan ṣe tí ó sájẹ̀ bí àìlera faqal tí ẹni bẹ́ẹ̀ wá sọ wípé nígbà tó rí ẹni alhamdulillahi alladhi afani mimma ibtalaka bih wa faddalani ala kathirin mimman khalaqa tafdila. Ànábì ní pé ẹ bá sọ wípé ìwọ Ọlọ́run bá mo dúpẹ́ fún ọ ìwọ ló sí ló fún mi ní àlàáfíà tó wò mí sàn bí tí ó ṣẹlẹ̀ sí lámàrí tó jẹ́ kí n wà lálàáfíà tó jẹ́ kí n tó ṣẹlẹ̀ sí lámàrí yìí ò ṣe mí mo dúpẹ́ fún ìwọ Ọlọ́run bá o tó tún wá dá mi lọ́lá tó gbọ́lá fún mi lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dá lọ́lá ńlá gidi ara eléyìí ọ̀yá Ọlọ́run sì fún ọ lálàáfíà eléyìí ò rí na ìwọ sì rí na eléyìí járọ ìwọ ń ti ọdá pé òǹrọ́wọ́ gbé òǹrẹ́sẹ̀ gbé ọba rí ẹni báyìí tó bá wá sí àdúrà yìí nǹkan o Ànábì sọ wípé ẹni tó bá sí àdúrà yìí o illa ufiya min dhalika albala ka'inan ma kan ma 'ash. ẹ bá sí àdúrà bá ti wí tó ráládẹ̀wò tó sí àdúrà tó yé Ànábì àsáwọn fi kọ́ wa yìí Ànábì sọ wípé ọlọ́ọ̀bá yóò jẹ́ kó tó ọmọ wà lálàáfíà irú ń tó ṣẹlẹ̀ sírò ẹni bẹ́ẹ̀ bó ti wulẹ̀ ó ṣe bó kéré ni ó tóbi ni ó kò ní ṣẹlẹ̀ sírò ẹni bẹ́ẹ̀ láyéláyé tó tọ́ bá fi jẹ́ pé ń bẹ láyé aburú ò ní ṣẹlẹ̀ sí ọ tó bá ti ṣe àdúrà yìí báyìí aburú tó rí tó ṣàdúrà fún kò ní ṣẹlẹ̀ sí ọ dípò kọ́ máa fa ya aládàáwò sí ẹ̀yẹ àbí kọ́ máa fi ẹnìkan ṣe kíníkan pé nítorí bó ti yóò rí fún náà nù kò bójú mu ṣe bọ́lá ló ní kó ṣẹlẹ̀ sí ìtọ́sẹ̀lẹ̀ sí un sí ìwọ mọ̀ bí ó lè ṣẹlẹ̀ sí wọn náà bí ọlọ́ọ̀bá kò ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa o tá a bá rí aládàáwò ntọ́jọ́ náà yàn fún wa tí ọ̀yẹ́ ká máa ṣe òun náà ní àdíìsí Umaru yìí tó fi kọ́ ayé pé Ànábì sọ wípé ẹni tó bá rí aládàáwò kó dúpẹ́ fọlọ́wọ́ ọba kó wí gbólóhùn pé alhamdulillahi alladhi afani mimma ibtalaka bih mo dúpẹ́ fọlọ́wọ́ ọba tí ó jẹ́ kí n máa wà lálàáfíà tí òfin tó ṣe ọ́ yìí tí òfin kàmí o tó jẹ́ pé kí ni o wa faddalani ala kathirin mimman khalaqa tafdila tó tún wá dá mi lọ́lá tó jẹ́ kí n máa jẹ́ ní ọlá ó tún lè gbápá òun lè gbẹ́sẹ̀ tó wá sọ láńlá fún báyìí àbúdúgbò fọlọ́ ọba náà o ẹ bá sọ̀rọ̀ ọba yìí nígbà tó rí aládàáwò kan irú ẹni bẹ́ẹ̀ ń kọ́ o ní tí ń wí aládàáwò tó rí irú àdàáwò tó ṣẹlẹ̀ sí kò ní ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ nígbà tó bá fi wà láyé kọ́ ọba kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o ẹlẹ́kọ̀ọ́jẹ́ pé ẹnì kọ̀ọ̀kan wa ká fi àdúrà yìí kọ́ àwọn ọmọ wa ká fi kọ́ àwọn ìyàwó wa ká fi kọ́ àwọn mọ̀lẹ́bí wa dípò kẹ́ àwọn ọmọ faládàáwò sí ẹ̀yẹ ká máa péjọ pé àwọn kìnìún àmọ́ ní ọ̀sẹ̀ kìnìún kan ti lọ ilé ọ̀bùjúmọ́ o Islam ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn tó fi dáadáa kọ́ wa ni
ẹni tó yẹ aburú ṣẹlẹ̀ sí kò wù náà kọ́lọ́wọ́ kọ́ mọ́ fi aburú ṣẹlẹ̀ sí nìkan wa ẹni tí ó yẹ kò ní gbá pa kò wù náà ẹni tí ò rí náà kò wù náà kọ́lọ́wọ́ kò ní gba ìrìnà wa o kò ní gba àláfíà wa o àwọn àfa wa kan bẹ kọ́lọ́wọ́ kọ́ fọ̀rọ̀ kẹ́ wọn wọ́n pè nìkan ní Aláàjì Ìmọ̀gbèmí nínú wákàtí mo gbẹ́nu àfa yìí ti máa dá òní pé wọ́n sọ pé bàbá onílé ewé kì í sọlẹ̀ ìyá yín kọ ka ọ̀rọ̀ náà wọ́n sọ pé bàbá onílé ewé kì í ṣe ọ̀lẹ bàbá ológójì yẹ̀wù kì í ṣe ọgbọ́n kádàrá la kọ́yàn ká tó yẹ ẹ̀dá wọ́n máa dákàn pé bàbá onílé ewé kì í sọ̀lẹ bàbá ológójì yẹ̀wù yìí sọgbọ́n kádàrá la kọ́yàn tó yẹ dá kádàrá la kọ́yàn tó yẹ dá. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.